ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ ọ̀rọ̀ bí àkọ́lé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ́ fi ń fò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimot ni oníròyìn yín. Ó mà ṣe o, òṣèré tíátà Mount Zion Omooba Oluwasegun Oyeyemi jáde láyé. Òṣèré tíátà ẹ̀sìn Kristẹni Omooba Oluwasegun Oyeyemi ti dágbére fáyé lẹ́ni ọdún 38 gẹ́gẹ́ bí ohun tí a gbọ́ ọjọ́ 10 oṣù kẹfà ọdún 2026 yìí ni Oyeyemi jáde láyé. Ìròyìn ní ilé ìwòsàn fásitì Babcock tó wà ní Ìkẹ́nẹ́ ní ìpínlẹ̀ Ògùn ni olóògbé náà ti dágbére fáyé o. Omooba Oluwasegun Oyeyemi gbajúmọ̀ lẹ́yìn ipa ribiribi tó kó nínú eré àgbéléwò Abattoir, èyí tí àjọ tó ń gbé fíìmù Kristẹni jáde Mount Zion Faith Ministries MZFM ṣe. Ọ̀pọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ tó fi mọ́ olùdásílẹ̀ MZFM Mike Bamiloye àti ọmọ rẹ̀ Joshua Mike Bamiloye ló ti bẹ̀rẹ̀ sí í ṣèdárò Oyeyemi báyìí o. Lẹ́yìn àìsàn ráńpẹ́ ni ọ̀dọ́kùnrin náà fi ayé sílẹ̀ lẹ́ni ọdún 38. Ta ni Olúwaṣẹ́gun Omooba Oyeyemi gan-an? Ọjọ́ 5 oṣù kẹfà ọdún 1988 ni wọ́n bí Oyeyemi ní ìlú Ìbàdàn tó jẹ́ olú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́. Orúkọ bàbá rẹ̀ ni Babátúndé Oyeyemi tí ìyá rẹ̀ sì ń jẹ́ Comfort Oyeyemi. Ó kẹ́kọ̀ọ́ jáde nípa ìmọ̀ physics and solar energy ní fásitì Bowen tó wà ní ìpínlẹ̀ Ògùn lọ́dún 2011 kó tó bẹ̀rẹ̀ iṣẹ́ iná sólà fún àwọn èèyàn nínú ilé àti ọ́fíìsì wọn. Òun ni adarí iléeṣẹ́ àti ọ̀kan lára àwọn olùdásílẹ̀ iléeṣẹ́ Greenzo Technology Limited, Greenzo Energy and Renewables tó sì ń rí sí ọ̀rọ̀ iná sólà. Yàtọ̀ sí iṣẹ́ yìí, ó tún máa ń ṣe eré àgbéléwò fún àwọn ọmọlẹ́yìn Kristi. Omooba fẹ́ràn bọ́ọ̀lù àfẹsẹ̀gbá tó bẹ́ẹ̀ tó fi darapọ̀ mọ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù SCBFC ní ìlú Ìbàdàn. Ó jẹ́ ẹni tó fẹ́ràn Jésù, ó fẹ́ràn Ọlọ́run, kì í sì fa wàhálà. Olóògbé náà fi ìyàwó, ọmọ 2, òbí àtàwọn ìbátan rẹ̀ mí sílẹ̀ sáyé lọ. Wàyí o, ọ̀pọ̀ aráàlú ló ti bẹ̀rẹ̀ sí ń ṣèdárò ikú rẹ̀ tí wọ́n sì ti ń bá àwọn mọ̀lẹ́bí rẹ̀ kẹ́dùn ikú rẹ̀ báyìí. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Jígí Alára. Bàbá ló gudu. Èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni. Èmi àti ìyàwó mi a ti ń lọ. Òun ni wá ṣàlàyé fún yín. Ó ti jáde o. Bàtà bàbá mi ni. Bàtà bàbá mi. A retí láti ìjọ ẹ̀. Ṣé ti pín ogún bàbá yín? Ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kó wà ní bàtà bàbá mi tó fẹ́ ṣò ní Jígí Alára TV. Ó ti jáde sórí YouTube o. Ó ní lọ sọ. Ṣé ní pọ́ńṣẹ́ ní gbogbo aláyé? Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.